mo tún gbé kinní ọ̀hún dé orin aládùn àrí ọ̀dẹ ní títí ayé lórin tiwa ó sì máa dùn ún gbọ́ sétí. ìgbà tó bá ti wòye àmọ́dún kákìrà wa ti gidi pátápátá kúrò èèyàn tá a bá kúkú fẹ́ nílé rẹ̀ ń jìnnà fáwọn gbọ́rọ̀ ẹnu àṣèyí sàmọ́dún lágbára Elédùmarè ọba àkànwó ahmed ayọ̀mídé ọmọ bàmí adébáyọ̀ àkànwó ó yá tún mọ́ mi ní àyìn yé mọ́ délé àwọn bàbá rẹ̀ ìwọ lọ́mọ ọ̀yọ́ máa láàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ̀ ọmọ àtibá ọmọ kú tí kú ò gbọ́dọ̀ pa ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ gbédè láyà. ẹni Ṣàngó bá pa àpagbé ni nílé àwọn bàbá rẹ̀ ẹni Ṣàpọ̀nná bá pa àpagbé ẹni Ògún bá pa àpagbé ni nílé àwọn bàbá rẹ̀ máa ń kà. níbi wọ́n gbé kí olówó gbowó kí wọ̀fà ó dá tọwọ́ rẹ̀ ẹlẹ̀ torí bá méjì kọ́ kó má bàa dìjà kó má bàa dá pọ̀n ní ẹ̀yin lẹ́ni kẹrin kẹsàn pa nílé àwọn bàbá rẹ̀ kẹ́yìn pàǹdà lójú àgbo òkò nírèzé nìyí òkò nírèzé nìyí ẹ̀yin lọ máa mú kẹrẹrẹ ọmọ àmú kúrúrú yòówù nìyí ajíjòwú yọkọ lẹ́nu òjòwújòwú lé yóò lè yọkọ tí o jòwújòwú nìyí ajíyọkọ lẹ́nu òjòwú wọn tẹ̀mí lẹ́hùn ògbádẹ́ níwá ọmọ àbàjọ wọ́pọ̀ ẹni rè ní kọ́ nílé àwọn bàbá yìí wá máa gbọ́rọ̀ ẹnu mi ìbànújẹ́ yóò ní kàn ọ́ láyé o nílùú gbàdì oníkọ́sàlùjó oníkọ́sàlùjó ọmọ olókùn ẹ̀sìn ìkọ́ni ọmọ olókùn ọ̀la wá máa gbọ́rọ̀ ẹnu àṣèyí sàmọ́dún lágbára Elédùmarè ọba nígbà tí ó babaláwo dífá ó níbi ilẹ̀ bá gbé yọ ni wọ́n pè lọ́yọ̀ lé o máa gbọ́rọ̀ ẹ̀ka nílé àwọn bàbá yín ó ti wá sọdún èyí o ọmọ àbàjọ wọ́pọ̀ ẹni rè ní kọ́ ó ń bọ̀ wá náà jẹ́ ńlánú dúró ń bẹ̀ ń ná ọmọ yọkọtọ nípùn àyùbá kí n sọ yòókù díjọ́ mi ọjọ́ rẹ̀ máa gbọ́rọ̀ ẹnu mi tí n bá ní mọ́ joríkì ilé yín lọ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ dẹ́dẹ́dẹ́ ló kù bí irin máa gbọ́rọ̀ ẹnu mi àṣèyí sàmọ́dún bísí àṣèyí sàmọ́dún lágbára Elédùmarè ọba kó o sọdún nínú owó kó o sọdún nínú ọ̀rọ̀ mọ́rọ̀ láyé kíre kóre lédè ọ̀ ibi ó máa yà lójú ọ̀nà rẹ lọ́jọ́ gbogbo o wà ní kánjú kú ikú tó yáwó nípa ọmọ gàmílàṣẹ Ayọ̀mídé títí ayé láyọ̀ rẹ̀ ó sì mọ̀ pọ̀ sí wọ́n gbọ́rọ̀ ẹnu olówó orí Mariam ọmọlàbá kẹta ní ìlú yóò gbọ́rọ̀ ẹnu lákùn Mùtíyàtì òun pẹ̀lú Ganiyu Adébáyọ̀ àwọn òbí rẹ̀ méjèèjì bá ń ṣètọ́jú wọn gidigidi gan ni. tó ráwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí tí mo dákọ̀ dákun bá ń ṣètọ́jú àwọn ẹni bí ẹni ní. ìbànújẹ́ yóò ní kàn ọ́ láyé mọ́ sàmísàṣẹ ó ti sọdún èyí alóòṣè tẹ̀mí ọdọọdún ní sápẹ́rúwé ọdọọdún ní mọ̀rìwò sọ̀sọ́ o ìsì máa ń gbọ́ èmi mọ̀ dájú pé ọdọọdún láàárọ̀ mo bì lórí àtẹ bójúmọ́ bá ti mọ́ àní òmọ́ ríre ni ìbànújẹ́ yóò wá ní kàn ọmọ sàmísàṣẹ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ̀ ọmọ àtìbà níyàn Ìbàdàn nílé Olúyọ̀lé ló ti ń rí tajé ṣe aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Easy Beauty Saloon salim bí wàá máa ń gbọ́rọ̀ ẹ̀pàdé lágbára Elédùmarè tó dáyé ó kéré oko délé ikú tó yáwó ní pa ọ́ àrùn òsì ní gbé ọ̀dẹ ní ti yẹ máa ń gbọ́ bó ṣe sọdún èyí ó ṣe tẹ̀mí nínú owó nínú ọlá àìkú bọ̀rọ̀bọ̀rọ̀ tí ń parí àwọn wà láyé kíre ó relédè ọ́ ibi ó máa yà lójú ọ̀nà rẹ lọ́jọ́ gbogbo máa ń gbọ́rọ̀ ẹnu mi àròyé ń gé ọkú ọjọ́ bí ó.
ló ń gé ọ̀pọ̀ ọjọ́ bí ó ní congratulation abọ́ dúpẹ́ ìwọ̀nba lọmọkùnrin kúkú fàyìnbọn ẹni obìnrin rí tí ó ní lélẹ̀ yóò bàjọ́kọ ẹni àti jáde ẹni ansan bọ̀ bọ́ ọmọ gbọ́rọ̀ ẹnu happy birthday to you sir. Happy birthday o.